Àwọn agbébọn wọ̀pinlẹ Benue, ọlọ́pàá kan àti èèyàn mẹ́rin ni wọ́n rán sọ́run Aremabọ. Àwọn agbébọn tún ti ṣọṣẹ́ báyìí ní agbègbè Àbándé níjọba ìbílẹ̀ Kwande nípínlẹ̀ Benue níbi tí wọ́n ti pa ọmọléeṣẹ́ ọlọ́pàá kan àti èèyàn mẹ́rin mìíràn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní ìròyìn gbọ́ pé ó ṣẹlẹ̀ ní ẹ̀bá bodè orílẹ̀-èdè Cameroon lásìkò tí wọ́n ná ọjà lọ́wọ́ ni. Àwọn afurasí ọ̀hún yabo agbègbè náà tí wọ́n sì kó nǹkan oúnjẹ lẹ́yìn èyí ni wọ́n sì ṣọ̀nà sí ọjà ọ̀hún. Kánsẹ́lọ̀ tẹ́lẹ̀ rí lágbègbè náà Akérèbè Lawrence tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ló jẹ́ kó di mímọ̀ pé ní ọjọ́ ọjà ní àwọn afurasí yabo agbègbè náà tí wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ní dédé agogo 12 alẹ́ kù ìṣẹ́jú díẹ̀ ní àwọn afurasí ọ̀hún pẹ̀tù ọwọ́ wọn. Lẹ́yìn èyí ni àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá gbé òkú àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn lọ sí agbègbè Jàtúàká. Lawrence ló ṣe àlàkalẹ̀ pé àwọn èèyàn 6 ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra lásìkò ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìgbókùsí àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní òkú àwọn èèyàn 5 ní àwọn rí. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Ndome Edet fi síta ló ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ní ọjọ́ 7 oṣù kejì ọdún táwa yìí ni àwọn gba ìpè láti agbègbè Àbándé pé àwọn Fúlàní darandaran ti yabo agbègbè tí wọ́n sì ti ṣekú pa àwọn èèyàn rẹ́kẹrẹ́kẹ́. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ifeanyi Emenare ti pàṣẹ pé kí igbákejì rẹ̀ kó àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá sòdí kí wọ́n sì tọpinpin bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀. Olórí agbègbè tí òun náà báwọn oníròyìn sọ̀rọ̀ Tek Akwande ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ pé kí wọ́n gbé ibùdó ọmọléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí kan sí agbègbè náà láti dáwọ́ ìṣekúpani dúró níbẹ̀.